gbogbo ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá ẹ súnmọ́ bí ẹ wá gbọ́ o ìròyìn ayọ̀ ńlá kan mà ní mo mú tọ̀ yín wá RBE Virtual Bank èyí jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn ilé ìfowópamọ́ orí ayélujára tó ń rí sí rúbà yan owó tí a ṣètò fún orílẹ̀-èdè Yorùbá. ìròyìn ayọ̀ náà tún ni wípé kò sí irú owó tí ẹ ò lè fi dúnàádúrà lórí RBE Virtual Bank. ìbáà ṣe dọ́là tàbí owó euro tàbí pound sterling West African CFA Gambia dollars àti Libyan dinar. bákan náà ni náírà Nàìjíríà ò gbẹ́yìn rárá. ẹ̀yin lè kówó yín pamọ́ sí RBE Virtual Bank kẹ́ ẹ bá lè mórí bọ́ lórí ọ̀rọ̀ náírà tó fojoojúmọ́ ń ṣòjòjò. bóyá lẹ tiẹ̀ mọ̀ pé rúbà kan ṣoṣo dọ́là 12 ni $12 to 1 rúbà. kò wá tán síbẹ̀ o lè fowó ránṣẹ́ sí òkè òkun àwọn tó wà lókè òkun náà sì lè fowó ránṣẹ́ sílé láti inú àpò ìṣúná rúbà tiẹ̀. owó kì í sọnù níbẹ̀ ìfọ̀kànbalẹ̀ wà lórí owó tẹ́ ẹ bá fi pamọ́ sí ilé ìfowópamọ́ orí ayélujára yìí. tètè lọ forúkọ sílẹ̀ lónìí kí o sì gba nọ́mbà ìdánimọ̀ tirẹ̀. fún ẹ̀yin tí ẹ̀ ń fi àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè Bishop Adesina sórí WhatsApp nọ́mbà yìí +234 9067 05 0000 lẹ́ẹ̀kan sí +234 9067 05 0000. WhatsApp nìkan ni kí ẹ ti pe nọ́mbà yìí o tàbí kí ẹ kàn sí wẹ́bsáìtì wọn ìyẹn ní www.rbebanking.org. bákan náà lẹ lè gba mobile app wọn sílẹ̀ látòrí Google Play Store. rúbà owó àwa ọmọ Yorùbá RBE Virtual Bank ló ń ṣètò ẹ̀. tètè forúkọ sílẹ̀ kó tó pẹ́ jù. Miracle Spiritual Global gbọ̀nà àrà jáde níbi tá a ti ń ta ojúlówó spiritual materials bíi lọ́fíńdà candle anointing oil kò tán síbẹ̀ o. bákan náà ni wọ́n tún ta sùtánà lóríṣiríṣi aṣọ pẹpẹ àpótí ìdámẹ́wàá bíbélì ìwé orin talking drum and setting drum. èyí tó wá jẹ́ pambambari ibẹ̀ ní ìtọ́jú àwọn àìsàn ara pẹ̀lú àwọn egbòogi ilẹ̀ tó gbálámúṣe ká tọ́jú oyún ìju ìtọ̀ ṣúgà ìfúnpá tó ga ṣọ́ọ̀gùn kódà ìtọ́jú rọpárọsẹ̀ ìrọ̀rùn ló gbádé lọ́dọ̀ Miracle. kọkùnrin má lè ṣèṣe akọni Miracle kájú ẹ̀. tètè tara ṣàṣà kí o lọ sí Miracle Spiritual Global tí ó wà ní Owólabí Ẹlẹ́tù junction Òkè Ẹlẹ́tù along Ìjẹ̀dẹ̀ road Ìkòròdú nípínlẹ̀ Èkó. ẹ lè bá wọn sọ̀rọ̀ ní WhatsApp pẹ̀lú nọ́mbà yìí 081 30 99 2934 lẹ́ẹ̀kan sí 081 30 99 2934 tàbí kí ẹ pè wọ́n tààràtà sórí 070 85 32 23 61 lẹ́ẹ̀kan sí 070 85 32 23 61 Miracle Spiritual Global ọ̀tún lọ́jọ́ yọ. ó yọ ọ̀rọ̀ mi ṣe é ti gbọ́ o. Àsìndẹ̀máde. ìyàtọ̀ kò jọ kẹ́nikẹ́ni o. Àsìndẹ̀máde. Àsìndẹ̀máde the Royal Craftsman ọmọ Olúkàfí production ṣe lè yóò kọjá bẹ́ẹ̀. Àsìndẹ̀máde the Royal Craftsman tàlàsìndẹ̀máde ṣoreṣore wọbi ṣore sí ìlú ayédè ọgbọ̀nlọ́wọ́ àìsàn fòníkúfọ̀ ládìde. ẹ̀nà wò ló ọmọ bá fárígà ó lóun ò lè jọba láìsí adé ìṣẹ̀ǹbáyé o. ibo gan ládé ìṣẹ̀ǹbáyé wọlé sí ìyàwó ọba kájọ làrètí rojú kankan yìí. ẹni agbọ́jú ọkùnrin ọmọ jẹ ní àgbà. olùkọ́ yìí ò sinmi ogun ìlú kájẹ ló sinmi ìjà. ogun ńlá bẹ́ sílẹ̀ ìlú gbóná jọ ìkúnlẹ̀ abiyamọ. ọmọ olùkàṣe ní yóò kọjá fẹnuròyìn. Àsìndẹ̀máde Royal Craftsman ọmọ olùkà ló produce ẹ̀. ọláyínká òkè ló direct ẹ̀. steering rose odika agẹ̀sìgbẹ́wò ifá. peter fatomilọ́lá ọmọjọ́wọ́ ọmọ nìyí ọmọ olùkà fúnra ẹ̀. ìdòwú mustapha tèmítàpẹ́ bá délé. ẹni ọlá àjàmà ó ti jáde báyẹn lọ́rọ́ ṣẹ̀. ó wà lórí ọmọ olùkà Great TV lórí YouTube channel. sinimá wòtúwò Àsìndẹ̀máde Royal Craftsman. ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọmọlúkà Great TV mo kí yín lọ́mọdé lágbà lọ́kùnrin lóbìnrin lónílé lálejò lóyún inú láṣẹ ẹbí gbogbo yín pápátá ni mo kí. ẹ jẹ́ kí n fi àsìkò yìí kí n máa fi sọ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pápátá yìí pé
El Miracle Spiritual Global wọ́n sì wà gẹ́gẹ́ bí wọ́n ṣe wà o. Ẹ bá wa patronize wọn, ẹ bá wa kàn sí wọn kóhun tó bá wù tó rú yín lójú in spiritual way or the other, ẹ kàn sí wọn. Bó dẹ̀ jẹ́ nípa ti ètò ìlera ara ní gbogbo ẹ̀ pátá ló ṣe déédéé lọ́dọ̀ El Miracle Spiritual Global. Bákan náà ni ẹ jẹ́ kí tún fi àsìkò sọ fún gbogbo ẹ̀yin olóríire tẹ́ ń wò wá wípé RBE Virtual Bank náà tún wà ńbẹ̀. Ẹ̀yin tẹ́ bá fẹ́ ṣe passport Yorùbá tẹ́lẹ̀ fẹ́ fi owó síbẹ̀, ẹ kàn sí wa ká lè fún yín ní nọ́mbà ẹni tí ẹ máa rí. Òun náà lẹ ti gbọ́ nínú advert yẹn. Fíìmù mi náà Asindemade ó ṣe ń dùn, ó ṣe ń lọ, kò tí ì yàtọ̀. Ẹ lọ wò, ìwọ tó tún wò tún wò, ìwọ tó ti wò tẹ́lẹ̀ tún wò kó lè mọ̀ pé yes rere ni Olúwa. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín lẹ́ẹ̀kan sí. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọmọlúkà káàkiri àgbáńlá ayé níbikíbi yòówù kẹwàá káàkiri ayé. Mo kí yín, mo dúpẹ́ lọ́wọ́ yín. Àpò yín ò ní gbẹ, ẹ ní jábọ́, ẹ ní ṣàṣetì, ebi ò ní pa yín, ìyà ò ní jẹ yín. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ kú àdúró tì mí gbogbo ìgbà. Ẹ̀yin tẹ́ wò mí nínú TikTok, ẹ mọ bó ṣe ń lọ, ẹ máa tẹ̀, ẹ máa tap, ẹ máa power tap, ẹ máa power tap. Ẹ̀yin tẹ́ wò wá nínú YouTube àti Facebook, ẹ bá wa share, ẹ like ẹ, kẹ́dẹ̀ máa fi comment yín síbẹ̀ pé ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá. Gani Olóyèdé wọ́n ti darapọ̀ mọ́ wa. Ẹ máa bá wa kọ́ ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá. Ẹ ṣé mo dúpẹ́ bẹ́ bá ṣe ń wọlé yẹn, ẹ máa bá wa ṣe kíni, ẹ máa bá wa kọ́ tí ẹ kò máa lọ bẹ́ẹ̀. Láì fi àkókò mi ṣòfò, ẹ jẹ́ kí n kọ́kọ́ fi àsìkò yìí kí n fi sọ fún gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pé ní ọ̀sẹ̀ tí a lò tán yìí, àwọn ilé iṣẹ́ kan tí wọ́n pè ní Díngí Oòduà ìwé ìròyìn ni wọ́n jẹ́ ilé iṣẹ́ tó rí sọ̀rọ̀ ìròyìn. Wọ́n ń tẹ ìwé ìròyìn jáde, wọ́n dẹ̀ tún gba ìròyìn káàkiri, wọ́n létò nínú rédíò lóríṣiríṣi. Ilé iṣẹ́ yìí ni wọ́n parapọ̀ ni wọ́n fún mi ní àmì ẹ̀yẹ gẹ́gẹ́ bí Akin Ọmọ Oòduà. Ẹ̀yin olólùfẹ́ mi tí ẹ ń wò mí bóyá nínú TikTok, nínú YouTube, nínú Facebook, ẹ kọ jáde pé Ọmọlúkà ó deserve award yìí tàbí ó deserve ẹ̀. Wọ́n láwọn oríṣẹ́ tí mò ń ṣe, pé iṣẹ́ takuntakun tí mò ń ṣe pé ó wú àwọn lórí, làwọn ṣe wò pé ó yẹ kí n gba àmì ẹ̀yẹ yìí o. Òun rèé o, gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, ìwé ẹ̀rí tí wọ́n fi fún mi rèé. Òun rèé, àmì ẹ̀yẹ òun náà rèé o. Òun rèé, ẹ̀yin tẹ́ ń wò wá ní TikTok, òun rèé, iṣẹ́ ti rí bẹ́ẹ̀ yẹn. Àmì ẹ̀yẹ yẹn nìyí, ìwé ẹ̀rí tí wọ́n fi fún wa, òun rèé. Òun lẹ rí yìí o, ẹ ṣé. Gẹ́gẹ́ bí òyìnbó ṣe máa ń sọ, wọ́n ní àwọn fi ìwé àmì ẹ̀yẹ yìí, mo kọ́kọ́ fẹ́ fi sọrí Olódùmarè tó fún mi láǹfààní, torí tí bá ń sọ̀rọ̀ táwọn èèyàn dẹ̀ ń wò mí, tí mo dẹ̀ rí báwọn èèyàn ń wò wá, kì í ṣe pé mo mọ̀rọ̀ sọ tó bẹ́ẹ̀, kì í ṣe pé bóyá mo dáa tó bẹ́ẹ̀. Ọlọ́run Olódùmarè òun ló ń ṣe é. Mo fi àmì ẹ̀yẹ mo fi sọrí Ọlọ́run pé mo dedicate it to God Almighty. Lẹ́yìn náà mo wá dedicate àmì ẹ̀yẹ yìí, mo fi sọrí bàbá wa Professor Banji Akintoye. Torí àwọn náà síwájú táwa ń tẹ̀lé, àwọn ni wọ́n encourage wa. Mo dedicate àmì ẹ̀yẹ, mo dedicate ẹ̀ fún bàbá wa Professor Banji Akintoye. Mo dedicate ẹ̀ fún Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Aláyé tèmi nìkan, bàbá tèmi, ọ̀rẹ́ mi, ẹ̀gbọ́n mi, èèyàn mi tó fi gbogbo ìgbà tó ń dúró tì wá. Mo máa ń sọ, ẹni tó bá rí ẹ pé ó jẹ́ ìkan lára òun, irú ẹni yẹn ni wọn náà wá accept ẹ, wá acknowledge ẹ pé aṣíwájú mi lẹ́ni. Olóyè Sunday Ìgbòho ó rí mi bí ìkan nínú ara ẹ̀. Mi ò kì í kanlẹ̀kùn ẹ̀ kí n tó wọlé, mi kì í ṣe máa pẹ́ olóyè mò ń bọ̀ lọ́dọ̀ yín, mi ò kì í ṣe. Tí n bá ti débẹ̀ mo wọlé nìyẹn, màá wọlé, màá jókòó, màá ṣeré, màá jẹun, màá ṣe bó ṣe wù mí. Orí ọ̀fẹ́ ni o. Àwọn kan wà tí wọ́n ń wárú ẹ̀ tí wọ́n ò rí o. Fún ìdí yẹn, mo dedicate àmì ẹ̀yẹ tí wọ́n fún mi yìí, mo dedicate ẹ̀ fún Olóyè Sunday ọmọ Adéyẹmọ bákan náà. Paríparí ẹ̀ mo wá dedicate ẹ̀ fún gbogbo àwa tá à ń sọ̀rọ̀ nílẹ̀ Yorùbá, torí iléeṣẹ́ tó fún mi, iléeṣẹ́ tó ń gbóhùn sáfẹ́fẹ́ ni. Tí wọ́n ń gbóhùn sáfẹ́fẹ́, àwọn ni wọ́n fún mi. Mo dedicate ẹ̀ fún gbogbo àwa sọ̀rọ̀sọ̀rọ̀ pátá tá à ń ṣiṣẹ́ Yorùbá Nation yìí, àtàwa tá à ń ṣe lótìtọ́ àtàwọn tí ò ṣe lóòótọ́.
gbogbo àwọn tó ṣáà ń sọ nípa Yorùbá nation mo dedicate àmì ẹ̀yẹ mo dedicate ẹ̀ fún wọn mo wá parí ẹ̀ sí gbogbo ọmọ Yorùbá pátápátá àtọmọ Yorùbá dáadáa àtọmọ Yorùbá burúkú òun rèé o bàbá àwọn ọdún yìí bàbá bá wa gbà á Olúwa gbà á Ọlọ́run gbà á Èdùmàrè gbà á Yárábì gbà á Olùgbàlà gbà á bó ṣe jẹ́ nìyẹn òun rèé o àmì ẹ̀yẹ tí wọ́n fọmọ lúkà nìyẹn o èrò pọ̀ ẹ̀yin tẹ́ bá jẹ́ ìwà online níjọ́ yẹn ẹ rí i pé ó kọjá bẹ́ẹ̀ torí pé kí ni àwọn èèyàn ńlá ni wọ́n wà níbi àmì ẹ̀yẹ náà so ẹ̀yin tẹ́ bá wá ń wò wá ẹ jẹ́ ká mọ̀ bóyá ní Facebook ní oní YouTube ẹ̀kọ́ bóyá mo deserve or not àwọn kan ti message mi náà ti congratulate mi kódà àwọn kan gan ti congratulate mi ń bí wọ́n ní congratulations that is Celestial Reality Check. Oh my brother, thank you, God bless you. Ó tó ọjọ́ mẹ́ta brother mi ò pín ní nọ́mbà yín ni ó yẹ kí n pè yín ìkórè mi di ọ̀sẹ̀ tó ń bọ̀ lọ́hùn-ún ó yẹ kí n ti message yín Ọlọ́run á gbà fún wa kò sí problem. Then I would like to speak with you. Ẹ jọ̀ọ́ ẹ message mi lẹ́yìn ètò mi ẹ message mi with your number. I will chat with you on WhatsApp so that we'll be able to discuss. Ó ní àwọn program kan tí mo fẹ́ ká gbé kalẹ̀ tá a fẹ́ ṣe. Ẹ jẹ́ kí n wá lọ straight sórí tí mo torí ẹ̀ wá lénìí. Kí n tó lọ bẹ̀ náà ẹ jẹ́ kí n tún bẹ̀ yín gbogbo ẹ̀yin olóríire ọmọ Yorùbá. Olóyè Sunday Igboho máa ń bọ̀ l'Ondo State ẹ̀rù dẹ̀ bá mi. Àyà mi dẹ̀ ń já. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin ojúlówó akíkanjú tẹ́ nífẹ̀ẹ́ Olóyè Sunday Igboho tọkàntọkàn, tẹ́ nífẹ̀ẹ́ ìrìn àjò Yorùbá tọkàntọkàn. Ẹnìkan kọ statement kan jáde lénìí. Ó ní a máa ń celebrate hero. Ó lóun ni ò jẹ́ ká mọ ibi tá à ń lọ nínú Yorùbá nation. That is that a gbé àwọn hero wa sórí ju ìrìn àjò Yorùbá nation lọ. Ṣùgbọ́n mi ò fún lésì torí pé kò sí ààyè fún láti fún lésì. Mo ń fi àsìkò yìí sọ fún gbogbo yín wípé a gbé ẹnikẹ́ni ga ju Yorùbá nation lọ. A ń fi ẹ̀mí ìmoore hàn ní torí ohun tí Sunday ọmọ Adéyẹmọ ṣe fún ìran ọmọ Yorùbá ó tó nǹkan tá a fi máa bu ọ̀wọ̀ fún tá a máa fi bu ọlá fún. Kì í ṣe Sunday Igboho nìkan lákíkanjú ọmọ tó wà nílẹ̀ Yorùbá. Kì í ṣe òun nìkan ni ẹni tó gbójú tó gbóyà tó wà ní ilẹ̀ Yorùbá. Yes, kì í ṣe òun nìkan wọ́n pọ̀ àwọn akíkanjú àwọn akọni àwọn àrọ̀nì wọ́n kún ilẹ̀ Yorùbá bíbà tó ní ìgboyà ṣùgbọ́n àwọn dà nígbà tí yà ń jẹ ìran Yorùbá yìí àwọn dà kí wọ́n tiẹ̀ sí agbóhùn sọ fún àwọn ọmọ Yorùbá tí wọ́n ń pa lójoojúmọ́ fún àwọn ọmọ Yorùbá tí wọ́n fi pa ń bá sùn fún àwọn ọmọ Yorùbá tí wọn ò jẹ́ kán rí oko lọ fún àwọn ọmọ Yorùbá tí wọ́n lọ ń ṣẹrú lókè òkun torí pé ilé ò dáa. Àwọn ọmọ Yorùbá yẹn dà ṣùgbọ́n Sunday Igboho máa dìde ó máa jáde ó máa sọ̀rọ̀. Ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó ríyàn tó mọ́jú. Ṣé bẹ́yàn ní owó bí tá a wà? Ọmọ Adéyẹmọ deserve tá a bá ń gbé gẹ́gẹ́ tá a bá ń gbé gẹ́gẹ́. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan màá máa gbé gẹ́gẹ́ ni torí mo èmi láròjinlẹ̀ mo rí kó deserve ẹ̀. Kì í ṣe wípé a gbé ga ju Yorùbá nation lọ. Yorùbá nation ó dúró gàbádáyà. Òun dẹ̀ rèé ariwo Yorùbá nation náà ló ń pa fún ìdí yẹn ń kọ́. Ẹ máa sọ wípé bóyá a gbé ẹnìkan ga ju Yorùbá nation náà rárá kò rí bẹ́ẹ̀. Fún ìdí yẹn gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ọmọ Adéyẹmọ ń bọ̀ ìrìn tó torí ẹ̀ ń bọ̀ náà ìrìn Yorùbá nation ni kò sí nǹkan méjì náà ju ìrìn Yorùbá. Mo bẹ̀ yín ẹ̀yin olóríire ọmọ Yorùbá ó mà ti kù ọ̀sẹ̀ fẹ́rẹ́ ní Wednesday ó kù ọjọ́ 14 ẹ ṣe àánú fún wa àwa la fẹ́ wẹ́kọ̀mù wọn. Ìlú mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lólóyè dẹ̀ máa yà. Ó máa yà sílùú mi ní Ọ̀kà Àkókó ó máa wọ ìlú Ọ̀wọ̀ torí Ọlọ́wọ̀ òun ni chairman ní gbogbo ọba pátápátá l'Ondo State. Olóyè máa wọ Ọ̀wọ̀ a máa ṣe míníràlì ń bẹ̀ tàfi máa bọ́ sáfin. The same thing náà la máa ṣe ní ìlú mi lọ́kà a máa ṣe rálì tàfi máa bọ́ sáfin. Tá bá wá parí níbi méjèèjì àwa darí s'Àkúrẹ́ a tún ṣe rálì mínímọ̀ títí tá máa fi darí sáfin Déjì nílùú Àkúrẹ́. Mo bẹ̀ yín ẹ nawọ́ ìrànlọ́wọ́ sí wa ẹ má jẹ́ kó sún yín nígbà tó lóye wá ń gbà yẹn náà ni ẹ jọ̀ọ́ ẹ help mi no matter how small ẹ béèrè àkáǹtì kẹ́ ẹ bá wa fi síbẹ̀ nọ́mbà mi ló wà lójú fọ́nrán yẹn. Okay, let me assist you. Àwọn nǹkan tá a fẹ́ ṣe pọ̀
ẹwọ lábẹ́ lọ́mọ a kó mọ́tò àwọn èrò máa ń pọ̀ nílẹ̀ ní at the end of the day a ní rí mọ́tò tá a kó wa ẹ jọ̀ọ́ ẹ ràn wá lọ́wọ́ a máa gbé mọ́tò àwọn ọlọ́dẹ á fún wọn lówó wọ́n á ra ètù sínú ìbọn wọn tó á yìn tí wọ́n á ṣe gbogbo ẹ̀ á ṣètùtù lóríṣiríṣi àgbàdúrà gbogbo kí ni wọ̀nyí owó ló máa ná wa ẹ ràn wá lọ́wọ́ ẹ̀bẹ̀ lábẹ́ àwọn tó ní mọ́tò nú wa á rè epo sínú mọ́tò wọn àṣà ní nìkan rọ mi sínú ẹ̀ ẹ̀bẹ̀ mo bẹ̀ yín ràn mí lọ́wọ́ tó bá yẹ pé tí mo lè dá ṣe ni màá sọ pé màá dá ṣe from my own end ask for my account number and donate láàárín èní sọ́jọ́ mẹ́wàá kọ́kàn mi ti balẹ̀ pé yes gbogbo tí mo fẹ́ ṣe ó ti tó mo bẹ̀ yín ní nítorí tọ́lọ́ ojú òní tì yín mo fẹ́ kí inú olóyè Ìgbòho dùn tó bá wọ Ondo state tóun náà rí àrà tí a fẹ́ dá mo fẹ́ kí inú ẹ̀ kó dùn lọ́tọ̀ pé yes Ọmọlúkà gbogbo ẹ̀yin ọmọ bíbí ìlú Ondo state gbogbo ẹ̀yin Ondo state indigene lákàkiri ó kù sọ́wọ́ yín o ẹ̀yin tẹ́ ẹ fẹ́ràn olóyè ẹ dìde ìrànlọ́wọ́ ẹ kàn sí wa kẹjẹ ká lè ṣe tó yẹ tí ẹ bá wo rálì tí mo ṣe lọ́kà inú yín máa dùn ní pé yes ẹ rárá tí mo dá oríṣiríṣi àwọn eléré gbogbo àwọn eléré ìbílẹ̀ gbogbo àwọn ní nǹkan tó ní í ṣe pẹ̀lú àṣà wa gbogbo wọn ni mo fún lówó tí wọ́n jáde tí wọ́n ṣeré ẹ kàn sí wa kẹ́yìn gan wo àrà tí máa dá ẹ̀yin fúnra yín ẹ wá máa sọ pé Ọmọlúkà ó ṣe ju bá a ṣe expect lọ ó bẹ̀ yín ni nítorí tọ́lọ́ ojú òní tì ẹ má dojú tì mí lọ́dọ̀ olóyè ọmọ Adéyẹmọ ẹ má dojú tì mí bàbá Èkìtì ti múra àwọn ọmọ Èkìtì mo gbé fún yín o mo gbé fáwọn ọmọ Èkìtì kí àwọn ti kóra wọn jọ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣètò lóríṣiríṣi wọ́n ti ṣètò wọ́n ti kóra jọ wọ́n ti ń béèrè kí ló máa ná yín bá a ṣe fẹ́ ṣe àṣírí yẹn tún sọ́wọ́ mi ọmọ Èkìtì kan ló sọ bẹ́ẹ̀ fún mi fúnra rẹ̀ ló pè mí ṣùgbọ́n àwa Ondo state ti wá yàtọ̀ kò dẹ̀ sólòṣì lóńdó kò sí gbogbo ọmọ Ondo state pápátá lọ lórí ire gbogbo wọn lọ́lọ́run bless all over the world please I'm begging you gbogbo ohun tá à ń sáré eré ẹ̀ yìí tá a bá rí bí 2 million ló parí ẹ̀ kò ju nǹkan tẹ́nìkan lè fún wa that is around $1,500 kò ju tẹ́nìkan lè donate bó kí Ọmọlúkà bóyá gbà ẹ lọ ṣe tẹ́ fẹ́ ṣe because owó tó fi ń ṣàtà mọ́tò ń sin kì í ṣowó kékeré because of epo wọ́n pàtì mọ́tò wọ́n gbogbo nǹkan wọ́n òun ló fà á tó fi rí bẹ́ẹ̀ kán láyé tẹ́lẹ̀ tí epo tí ì lọ sókè ni tá bá ní 1 million á ṣe gbogbo tá a fẹ́ ṣe tí gbogbo everywhere máa dùn but now kìkì mọ́tò tá a máa kó lọ gan 1 million àti kọ́kọ́ lọ kì í má tiẹ̀ kí n kàn gé ní kékeré so ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni Ọlọ́run á gbà fún yín àtẹ̀yìn tẹ́ ẹjọ́ ọmọ ọ̀kà àtẹ̀yìn tẹ́ kì í ṣe ọmọ ọ̀kà tẹ́ ẹ fẹ́ràn Ọmọlúkà tẹ́ ẹ fẹ́ kójú tì mí ẹ jọ̀ọ́ gbogbo yín tẹ́jọ́ ọmọ Ondo state àtẹ̀yìn ọmọ Ògùn state ọmọ Èkó state ọmọ Ọ̀yọ́ state ọmọ Ọ̀ṣun state tẹ́ ṣá fẹ́ràn olóyè Sunday Ìgbòho tẹ́ ẹ fẹ́ràn mi tẹ́ fẹ́ kí n gbèrè ìtìjú ẹ dìde ìrànlọ́wọ́ fún mi. Now let me go straight to the point of today tí mo torí ẹ̀ wá lénìí. Ìdí tí mo ṣe wá òun ni pé mo ti mẹ́nu bá fígíní ọ̀pọ̀lọpọ̀ nínú wa ní pé mo fẹ́ gba ẹ̀yin ọmọ Yorùbá nímọ̀ràn lórí ọ̀rọ̀ yìí kí dẹ̀ ni mo ṣe fẹ́ sọ̀rọ̀ náà ni wípé mo rí pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá tí wọ́n wà káàkiri àgbáńlá ayé inú ń bí yín sí Kẹ́mi Badenoch Kẹ́mi Adégòkè inú ń bí ọ̀pọ̀lọpọ̀ nínú yín torí ọ̀rọ̀ tẹ́ ní Kẹ́mi ń sọ ṣùgbọ́n ẹ wá o ìwọ tó o bá jẹ́ ojúlówó ògidì ọmọ Yorùbá tó o bá farabalẹ̀ tó o bá ìrìn àjò bí Kẹ́mi ṣe ń sọ ọ̀rọ̀ wàá rí i pé ọmọbìnrin yẹn mọ ohun tó ń sọ o she is not insane she knows what she is talking ẹgbẹ́ ọ̀rọ̀ Kẹ́mi gbé ẹgbẹ́ yẹ̀ wò ẹ̀yin tẹ́ ń wò wá ẹ bá mi pín program yìí please ẹ bá mi share nẹ́tíwọ́ọ̀kì lè má dá ẹ bá mi share bẹ́ẹ̀ jẹ́ kó rìn ẹ jọ ojú òní tíyìn God will bless you. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ tẹ́ ẹ bá farabalẹ̀ tẹ́ ẹ study ọ̀rọ̀ tí Kẹ́mi ń sọ láti ìbẹ̀rẹ̀ wá lèmi ti sọ. I don't have any reason to quarrel or to fight or to have any rivalry with Kẹ́mi. Yàtọ̀ sí pé bóyá kò mọ̀ mí. Bọ̀ mo rí bí ògo ìran Yorùbá. Mo ti study ọmọbìnrin yìí, ọ̀pọ̀lọpọ̀ yín ni òye ẹ̀kan ń gbọ́
tó ń dárúkọ Nàìjíríà ó ń gbọ́ ègé sí Nàìjíríà lọ́tún lọ́sì ó wá ń bí ọ̀pọ̀lọpọ̀ nínú yín ó ń bí yín nínú ẹ ní láti bínú. Ìwọ tó bá bínú o lè bí ṣùgbọ́n má bí jù. Ìdí tí mo fi sọ pé kó má bínú jù ni pé nígbà tó bá wá ṣe díẹ̀ tí Kẹ́mi ń sọ tó bá wá padà yé yín ẹ wá rí pé kò yẹ kẹ́ bínú sí i. Kò dìsáàbù ìbínú lọ́dọ̀ wa torí pé kí ni ọ̀rọ̀ akí ni Kẹ́mi ń sọ. Mo gbé fún máa tú fún yín máa yànnàná ẹ̀. Mo ti ráwọn tó fẹ́ràn mi gidi tó jẹ́ pé wọ́n ní má sọ̀rọ̀ Kẹ́mi ò dáa. Ní ìsọpọ̀ dáa o. There is difference between character and policy. Ìyàtọ̀ wà nínú méjèèjì. Difference wà nínú character and policy. Character Kẹ́mi ẹ̀yin tẹ́ ẹ bá súnmọ́ ó lè má dáa. Mi ò súnmọ́, mi ò mọ character ẹ̀, mi ò lè sọ bóyá ọmọ dáadáa ni tàbí ọmọ burúkú. Ṣùgbọ́n ó gba ẹnu mi láti sọ fún yín pé àwọn character tí mò ń rí policy tí mo rí tí Kẹ́mi ń gbé jáde lórí ọ̀rọ̀ Nàìjíríà is a very, very good policy. This is what I will do. Tí n bá ní ààyè, tí n bá lórí ọ̀fẹ́, mo máa ń sọ fún ẹ̀yin mọ́mì mi, ẹ̀yin dádì mi tẹ́ ń wò mí pé inú ìgbèkùn làwa wà ń bí. That is why I couldn't speak much. Mo máa ń sọ I have a lot of àwọn ọ̀rọ̀ tó wà lọ́wọ́ mi tó kí tó yẹ kí n máa tú síta. Ṣùgbọ́n ìmí wà tó jẹ́ pé tí n bá sọ èmi ni ti yín ní tòótọ́ mi ní sun lémi léni èmi iná máa wá gbé mi. Òótọ́ everybody ní freedom of speech ṣùgbọ́n kì í ṣe nínú Nàìjíríà. Ó lójú ibi tí freedom of speech yẹn mọ. If you try to freedom of speech, you will freedom to prison. You will freedom to kùjé. Ọ̀hún ká má tiẹ̀ mọ ibi tán gbé ẹ lọ. Wọ́n á gbé ẹ lọ nìyẹn wọn ò ní rí ẹ mọ́ láyé àtọ̀run. Ó lọ́nu. That is Nigeria for you. Ṣé rí policy tí Kẹ́mi gbé jáde? Bó ṣe ń try àti sọ yìí pé Nigeria is nothing. Ẹ̀yin tẹ́ ń bínú. Òye ni òye yín. Understand the ọ̀rọ̀ tí lady yẹn sọ ni. There was a time mo wo interview tí bàbá lady yẹn tó ṣe. Bàbá Kẹ́mi fúnra ẹ̀, Dr. Adégòkè. Bàbá tó bí Kẹ́mi, mo wo interview yẹn. Bàbá yẹn sọ̀rọ̀ to certain level. Ó ní Nàìjíríà ò kì í ṣe orílẹ̀-èdè. Ó ló gba ẹnu òun láti sọ pé òun ò kì í ṣe Nàìjíríà. Ó lọ́mọ Yorùbá lòun. Gbogbo interview yẹn ọ̀pọ̀lọpọ̀ yín lẹ wò àfi tẹ́ ẹ bá parọ́. Ṣé wọ́n pé ìwọ̀n bá ní ìwé tí bàbá Kẹ́mi tó tún kà ọ̀ kí n sọ pé ìwọ̀n bá ní ó tún ríran sí compare to nǹkan tí Kẹ́mi tún ti rí. Kẹ́mi ọmọdé ni ẹgbẹ́ lèmi àti ẹ̀ but ó ti jáde ó ti wà expose. Ó ríran ó bá àwọn àgbààgbà olóṣèlú rìn. Ó ti travel across, ó ti lọ sáwọn orílẹ̀-èdè. Ó wọ Nàìjíríà, ó lọ school níbẹ̀. Ó mọ tó ń ṣẹlẹ̀ nínú Nàìjíríà, ó mọ ìyàtọ̀ tó wà nínú Nàìjíríà àtàwọn orílẹ̀-èdè tá a sọ yìí. Ó mọ nǹkan tí wọ́n ní nínú Nàìjíríà. Ó mọ àwọn ẹ̀bùn, àwọn ọ̀rá ilẹ̀, àwọn nǹkan àlùmọ́nì tọ́lọ́run ṣe fún Nàìjíríà. Ó mọ nǹkan àlùmọ́nì àwọn ọ̀rá ilẹ̀ tọ́lọ́run ṣe fún àwọn orílẹ̀-èdè ibi tó fúnra ẹ̀ wà ní UK. Ó gbé méjèèjì ó ti gbé yẹ̀wò. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin mọ́mi wa tẹ́ ń jalè ní Yorùbá gbọ́dọ̀ dá dúró ẹ̀kíní kan. Àwọn mi ò dẹ̀ jà pé kí Yorùbá dá dúró but wọ́n condemn gọ́ọ̀mẹ̀ntì pé ìjọba ò ṣe dáa kí ló dé tẹ́ fi ń sọ bẹ́ẹ̀. Ṣebí kan tẹ́ ẹ rí ni. I don't know Kẹ́mi don't know me. But ẹ jẹ́ ká sọ títọ́ síbi tó títọ́ wà. Ṣebí nǹkan tẹ́yin fúnra ara yín rí lẹ ṣe condemn ìjọba. Ìjọba yìí ìjọba burúkú ni wọn ò dáa, wọn ò ṣe hospital, wọn ò ṣe igbá, wọn ò ṣe àwo. Ṣe bẹ́ẹ̀ rí ipe hospital tọ̀dọ̀ wọn ó dáa ní ìgbà 95% ju ti Nàìjíríà lọ. Ṣe bẹ́ẹ̀ rí ni.
This is what Kemi saw. And mind you, Kemi is a politician. Ó ti rìn, ó ti bá wọn olóye lórí àwọn àgbààgbà òṣèlú, ó ti bá wọn rìn. Ó mọ ìtàn Nàìjíríà fúnra rẹ̀. Yàtọ̀ sí eléyìí tóun ti gbọ́ lẹ́nu bàbá ẹ̀. Òun fúnra ẹ̀ ti rìn, ó ti understand. Ní program yìí, she knows much about what is going on in Nigeria. In tí mo fẹ́ kẹ́yìn ọmọ Yorùbá kẹ́ understand ni pé Kẹ́mi ò fi ibi kankan rí láyé condemn ilẹ̀ Yorùbá. Nigeria ló ń condemn. Meanwhile, ẹ̀yin gangan fúnra ara yín tẹ́ wà nínú Nigeria ń gan ẹ̀ ń condemn Nigeria because Nigeria is not good to you. Kí ló dé tẹ́ kan Kẹ́mi má gbélébùú tí Kẹ́mi bá ń sọ pé Nigeria ò dáa. And when we are talking of Nigeria, we are talking of myself and you, don't go me, and you. Oh, lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí, kò sórílẹ̀-èdè tó délé ní tó wọ́n bá béèrè pé you are from where nationality, wàá sọ pé Nigeria. Nigeria ni wàá sọ. So when we are talking of Nigeria, we are talking of you. So tí Kẹ́mi bá sọ pé Nigeria is not good, Nigeria is this, Nigeria is that. Ẹ má rò wípé bóyá ó ń refer sí Nàìjíríà sí ọmọ Yorùbá. He's referring to the unity, the fraudulent amalgamation tó wáyé ní 1914. Ibi tí Kẹ́mi tó ń refer sí fún ẹ̀yin tẹ́ òye nìyẹn. Ọmọlọ́mọ ẹ mọ̀ pé olóṣèlú ni. Ó dẹ̀ ní bó ṣe lè módì ọ̀rọ̀ ẹ̀. Kò kàn lè la ọ̀rọ̀ mọ́lẹ̀ sàn. No, I try to understand the lady now. Olóṣèlú ni tó bá sọ̀rọ̀ tí ò yẹ kó sọ tó kàn sán ọ̀rọ̀ mọ́lẹ̀ gbọ́ à wọ́n á di ọ̀rọ̀ ẹ̀ mú. Ó dẹ̀ lè affect ẹ̀ níbi òṣèlú tó ń ṣe. Ìdí tó fi jẹ́ pé tó bá máa sọ̀rọ̀ ó mọ bó ṣe máa gbé nǹkan ẹ̀ kalẹ̀. A máa pa lówe, a máa pa bí òwe ló ṣe máa gbé kalẹ̀ díẹ̀díẹ̀. Mo wo àwọn interviews tó ṣe, àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní kó fẹ́ẹ̀. Mo ti rí táwọn ọmọ Ìgbò bẹ́ẹ̀ sí ní bínú, àwọn ọmọ Ìgbò faraya. I watch several ọmọ Ìgbò ó wà lórí fóònù mi bí tí wọ́n bẹ̀rẹ̀ sí ní faraya, tí wọ́n banújẹ́. Kẹ́mi, you are a bastard, you are this, you are that. Kẹ́mi is not a bastard, he's ojúlówó ọmọ ọkọ. Akíkanjú gidi ni Kẹ́mi Badenoch, ọmọ Adégòkè. Ó mọ tó ń sọ. Now, ẹ wá wo fídíò yìí. Ẹ wo fídíò yìí. Kẹ́ ẹ wo nǹkan tí ọmọbìnrin yẹn sọ. Olóye lọ̀rọ̀ yẹn máa wá fọpalẹ̀ fún yín. Okay, ó sì ń lòdù. Ẹ jẹ́ kó lòdù tán. Màá play fídíò yẹn fún yín. So, kí má fi àkókò mi ṣòfò. Kẹ́mi is living in United States. United Kingdom rather, UK. Is a prominent politician in UK. And aside of that, he has an ambition to become something in the future. She's a former minister in United Kingdom. So, ó dẹ̀ sì ní èèmọ̀ àti ṣe nǹkankan, ẹ lè expect Kẹ́mi kó máa go against the policy UK ní public. Yorùbá ní tọ́wọ́ èèyàn ò bá tẹ èkú idà kì í béèrè ikú tó pa bàbá ẹ̀. Ọwọ́ Kẹ́mi ò tẹ èkú idà kò lè béèrè ikú tó pa bàbá ẹ̀. He is in United Kingdom. He's a politician. As a matter of fact, he's the leader of opposition party currently. Now, kí ni mo fẹ́ mú jáde ni wípé gbogbo wa la mọ̀ yìí pé wàhálà tí a wà nú ẹ̀. Iṣẹ́ ọwọ́ UK ni United Kingdom or British, àwọn ni wọ́n so wá pọ̀ pẹ̀lú agídí, àwọn ni wọ́n ń jẹ wá bí ìgbà tí irú tó bá ń jẹ màlúù. Iṣẹ́ ọwọ́ UK ni wàhálà tí àwa Yorùbá wọ̀ lẹ́ni, iṣẹ́ ọwọ́ UK ni. Bí a ṣe rí ojútùú sí pínpín wa, iṣẹ́ ọwọ́ UK ni. Gbogbo ọrọ̀ ajé wa, gbogbo àlùmọ́nì wa tí a rí lò tí ò wúlò fáwa ọmọ Yorùbá,
iṣẹ́ ọwọ́ UK ni. Ṣẹ́yìn ròyìn pé Kẹ́mi Ògbọ̀n ní Kẹ́mi Badmus ó mọ gbogbo eléyìí. But how do you expect pé kí Kẹ́mi wá máa go against that government tóun dẹ̀ ń wá gbogbo means láti rí ipò òun hold on to power? Òpònú ènìyàn lásán pé òun ò ní wá agbára. You want to fight for freedom. You are not ready to seek for power. Òun ni ọ̀rọ̀ tí mò ń sọ lójoojúmọ́ fún yín ẹ̀yin màmá mi bàbá mi wípé àwa tá a wà nísàlẹ̀ bí inú ìgbèkùn la wà, ẹ̀yin tẹ́ ẹ wà níta lẹ lè seek for power from all over the world, tẹ́ ẹ lè wá tú wa sílẹ̀. Ẹni bá ní connection pẹ̀lú Russia ẹ rìn nítorí Yorùbá. Ìwọ tó bá ní connection pẹ̀lú China rìn tó bá ti ṣe torí Yorùbá. Ìwọ bá ní connection pẹ̀lú America, Canada, Brazil, name the country, ẹ rìn if it is because of Yorùbá nation. This is my belief. This is what Kẹ́mi is trying to do. Ẹ lè expect kó máa gbèjà yín nígbà tí àwọn UK ò dẹ̀ fẹ́ yín. Kẹ́ wá expect kí Kẹ́mi wá máa gbèjà yín. I can bet it with you. Kò sí position tí Kẹ́mi lè dì mú. UK fúnra ara wọn mọ̀ pé Kẹ́mi ò kì í ṣọmọ àwọn. Àfi tá a bá fẹ́ tanra wa jẹ. Àwọn pípù yẹn wọ́n ìtàn pè ní racism wọ́n sì ń ṣe títí di ọ̀la. They are still practicing it. Ọmọ ọlọ́mọ tó rọra mọ bó ṣe ń play game wọn kọ́wọ́ ẹ bóyá wà tẹ ìdá ó mọ tó ń ṣe. Mi ní káwọn ọmọ Ìgbò máa bu ẹ máa bu but ẹ̀yin ọmọ Yorùbá ni mò ń ṣí létí. Ẹ gbìyànjú kẹ́ understand nǹkan tí Kẹ́mi ń gbìyànjú láti ṣe. Ẹ follow àwọn ọ̀rọ̀ tó ń sọ kẹ́ wò bóyá lóòótọ́ ọmọ àlè ni tàbí ọmọ ọkọ. Fídíò eléyìí tí bá ti ṣe tán màá sì gbé wọlé sínú fídíò yìí kẹ́ ẹ sì rí wò but ẹ kàn sáré wò ń bí ní ṣókí kẹ́ ẹ listen sí nǹkan tó sọ. That seem to suggest you no longer identify as being Nigerian. Of course, you were born in this country, you spent your childhood in Nigeria. Were those headlines accurately reflecting what you were saying? Or what's your sort of status in terms of how you identify British, Nigerian, all the rest of it? Well, I think that the BBC certainly wrote that headline. It wasn't quite what I said, but it is true. My main identity is as British. That is what I see myself as. Nigeria is a nationality. It's northern ethnicity. Ibi tí mo fẹ́ kẹ́ ẹ gbọ́ nìyẹn. Ibi tí mo fẹ́ kẹ́ ẹ gbọ́ nìyẹn. Ẹ̀yin tẹ́ bá understand English dáadáa. Ó sọ wípé Nàìjíríà ẹnìyẹn béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé lóòótọ́ ló ti sọ pé òun ò ṣe Nàìjíríà mọ́ ni. Ó dẹ̀ sọ fún wọn ní lóòótọ́ ni. This is the video. Only lóòótọ́ ni, please, ẹ tún tún wò. I think that the BBC certainly wrote that headline. It wasn't quite what I said, but it is true. My main identity is as British. Yes. That is what I see myself as. Nigeria is a nationality. It's northern ethnicity. There's no such language as Nigerian. There are lots of different ethnic groups there. Ẹ̀yin ọlọ́gbọ́n ẹ̀yin amòye. Ẹ wo ẹgbọ́n nǹkan tóbìnrin yìí sọ. Bóyá torí pé ó fẹ́ èdè òyìnbó sọ, òyìnbó kì í dẹ̀ ṣe kó alágbóyìnbó, ẹlòmíì ń gbé ní UK ni kò gbóyìnbó. Yes. Ẹlòmíì ti gbé ó ti lọ America for 10, 15, 20 years kò gbóyìnbó. Òyìnbó tá good morning, good afternoon, you wanna soon, you wanna talk. Òun lẹ́lòmíì gbọ́ kò gbọ́ òyìnbó òye ọ̀pọ̀lọpọ̀. Mi ò dẹ̀ blame wọn torí pé kì í ṣe èdè bàbá ńlá bàbá wọn. Ìtí Kẹ́mi sọ ẹ gbọ́ dáadáa. Ẹnìyẹn béèrè lọ́wọ́ ẹ pé ṣé lóòótọ́ ló sọ pé ò ṣe Nàìjíríà mọ́ ni ó ní yes of course olóhùn ò ṣe Nàìjíríà mọ́. Ó ní ibi tóun ọmọ ibi tóun jẹ́ gangan is British. Ó ní Nigeria is not an ethnicity, only is a nationality. That is to tell you pé Nigeria is a country, kì í ṣe ẹ̀yà. Ó ní tó bá béèrè lọ́wọ́ òun pé kí lè dé Nàìjíríà, ó ní kò wọn ò lédè, kò sédè, kò sẹ́nìtìn. So therefore lóhun ń sọmọ Nàìjíríà. Olóye ìwọ tó bá ní òye lórí ìwà mọ̀ tí sọ bẹ́ẹ̀ yẹn. What that woman is saying, you will surely understand it. Tó bá jẹ́ intelligence fellow.
He said it's not a Nigerian because Nigeria is not a nation. It's a country. To saw only ethnicity or repeat here. Nigeria is not an ethnicity. That is to tell you about Nigeria. Mostly títa ríro là ń kọlà èèyàn máa ń fi nǹkan mọ́ra ní gbogbo reaction Kẹ́mi náà ẹ gbọ́dọ̀ gbà á gbogbo nǹkan tí Kẹ́mi bá ṣe ẹ gbọ́dọ̀ mójú kúrò tí Kẹ́mi ò bá sọmọ ìlú yín kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe nínú ẹ̀ tí ò bá sọmọ Yorùbá kò sí tẹ́ fẹ́ fi ṣe. I was even told that àti ìyá tó bí Kẹ́mi àti bàbá ẹ̀ both of them are Nigerian ọmọ Yorùbá làwọn méjèèjì. So tó bá wá sọ pé UK lòun, she's married to a British man, so kò sí sọ tó bá sọ bẹ́ẹ̀, but mo fẹ́ kẹ́ understand pé obìnrin yẹn is trying to build something kò lè yá àwọn ọmọ Ìgbò because initially àwọn fúnra wọn hate wa kò lè yé wọn. But in tí woman yẹn sọ tó bá sọ pé òun ò fẹ́ acknowledge ara wa ṣe Nàìjíríà ó mọ tó ń sọ káti ẹ̀ mú ti yẹn kúrò kò gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń bínú sí Kẹ́mi lẹ́ni pé Kẹ́mi sọ bẹ́ẹ̀ kò sí kankan nínú yín tí wọn ò tẹ́ ẹ ti travel from one place to another tẹ́ ẹ̀ lo passport yín yẹn tí wọn ò ti fìtínà yín nítorí pé ẹ gbé green passport dání kò sí anywhere in the world nobody want to associate with Nigeria. Àfi country tó bá jẹ́ pé wọ́n fẹ́ lu ọpọlọ ẹ tó mọ̀ pé tá bá rí ẹgbẹ́ wa kó wá máa ṣiṣẹ́ fún wa ká máa lu ọpọlọ ẹ that's all. Tó bá dẹ̀ ti gbé ẹ débẹ̀ wọ́n gbé ẹ náà nìyẹn but tó bá gbìyànjú o fẹ́ travel lọ́bì kan fẹ́ ṣe yọ ní gbogbo àgbáńlá ayé about 190 something countries in the world. Africa Nigeria passport lè gbé ẹ lọ sí 36 countries pérépéré nínú 36 yẹn méjì péré nínú ẹ̀ ní abroad gbogbo eléyìí tó kù Africa country ni. There are many African countries tó jẹ́ wípé kò yẹ kí ẹ lo passport kò yẹ kí ẹ lo visa wọbẹ̀ tó jẹ́ pé wọ́n gbégi lẹ́yìn ni straight pé kò jọ. You can't go to South Africa without passport, without visa. You cannot go to Morocco. You can't go to Egypt. You can't go to Liberia. You can't go to Angola without passport. Need the same Africa. Simply because they hate your green passport. They don't want to associate with Nigeria. The only country to free, tell the law, kọ́kọ́ yọ 16 country kúrò nínú 36 yẹn náà. Ó kù 20 tó kù Africa ni. Àgbéyà ìwọ̀n nìkan wẹ́ Malawi àti Barbados ó tán. Àwọn nìkan ni Caribbean country. Kódà àwọn country tí wọ́n ti ń sọ Yorùbá tí wọ́n associate ara wọn pé Yorùbá làwọn wọn ò fẹ́ associate ara wọn pẹ̀lú Nigeria. Go to Brazil. Their culture is almost the same as the culture of it's Yoruba culture. It's almost the same. It's Yoruba culture. Go to Cuba, Haiti, Trinidad and Tobago, Jamaica, Colombia. Gbogbo country tí mo ń dárúkọ fún yín wọ̀nyí pátá, they are all Yoruba descendant ní gbogbo wọn pátápátá. Àṣà wọn, ìṣe wọn, everything wọn ti Yoruba ni. Kò sí kankan nínú wọn tó fún Yoruba ní free visa. Pé visa free ni o. Tẹ́ bá ń bọ̀ lọ́dọ̀ wa need anything. Wàá gba visa kó tó wọ bẹ̀ ni. Simply because of that name Nigeria, they don't want to hear it. Kẹ́mi wá lòun ò ń ṣe Nàìjíríà ẹ wá ń bínú. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi ò ríra mi bí Nàìjíríà mọ́. Ọmọ Yorùbá ni mí. The reason tí mo sì ṣe ń gbà tán bá sọ pé Nàìjíríà báyìí ni pé mo sì ń gbé bẹ̀ àti ìjáde tán but ìdánilójú wà pé a máa jáde. So I am appealing mo ń bẹ̀ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ni. Ẹ dákun ẹ dábọ̀ ẹ má rí Kẹ́mi bí ẹni burúkú. Ẹ má rí bẹ́ni kú kórìíra yín. Ọmọlọ́mọ mọ géèmù tó ń play o. Òun tó sọ yí pé Nàìjíríà ò lédè. Kí ló try láti sọ? He said Nigeria don't have language. There's no language for Nigeria. There's nowhere Nigeria. So ọmọ tó sọ ẹ̀yin ni kẹ́ ẹ jẹ́ kó yé kẹ́ ẹ fòye gbé ọ̀rọ̀ ẹ̀.
ẹ̀yin ni kẹ́ fi ọgbọ́n àti ìmọ̀ kẹ́ fi gbé. Mò ń pàrọwà fún yín ni, Kẹ́mi ò pè mí rí, kò tí ẹ̀ mọ̀ mí, kò mọ̀ bóyá ẹnìkan jẹ́ Ọmọlúkà, ìsì mọ́ bákan náà ìgbérí kò mí rí àmọ́ra rí kámọ́ ní bóyá ó ní bó ṣe lọ ló jẹ́ kí n sá ìdí ẹ̀. No, but mo believe pẹ̀lú àwọn ọ̀rọ̀ ẹ̀ tí mo gbọ́, ó jẹ́ kí n gbàgbọ́ yí pé ó kò lè sọ jáde. He's a politician, or even in this Nigeria tá a wà, ara àwọn olóṣèlú tó jẹ́ pé wọ́n ní interest pé kí Yorùbá jáde, wọ́n wà nínú Nàìjíríà. Mo ti bá kan nú wọn sọ̀rọ̀ lẹ́nìí, olóṣèlú ni tó ti ṣe àmọ́ rí, ó ti lè ní èmi àti ẹ ti sọ̀rọ̀. Wọ́n ní ìfẹ́ ṣùgbọ́n kò gbẹnu wọn láti sọ, torí pé kí ni ibi tán ti ń jẹun wọ́n bẹ́ gidi lókè. That is what is happening exactly to Kẹ́mi. Kẹ́mi ó gbogbo tó tẹ́ bá la inú ẹ̀, ẹ rí pé ó fẹ́, ó wish kí Yorùbá dá dúró, but nítorí ibi ààyè tó wà kò gbẹnu ẹ̀ láti sọ. Ẹ gbà bẹ́ẹ̀. Is a politician at the same time hold a very significant position ní United Kingdom. So ẹ lè expect kó wá kó gbẹnu ẹ̀ kó jáde kó lóun fẹ́ kí Nàìjíríà pín, kò lè sọ. Ẹ má jà tọ́ra wa náà. Instead tá fi jáde tá fi sọ pé òun fẹ́ kí Nàìjíríà pín, kí Yorùbá dúró lọ́tọ̀, kí Ìgbò dúró lọ́tọ̀, káwọn Haúsá dúró lọ́tọ̀. Instead tá fi sọ, òun ló fi ń sọ. Tẹ̀sírí tó ń try àti condemn pé Nigeria is not my country, òun associate ara wọn pẹ̀lú òun ló ṣe ń sọ gbogbo wọn yẹn. Ẹ try kẹ́ understand ọmọbìnrin yẹn dáadáa. You can't expect her to come out and say ó ti sọ ní dáadáa nínú interview pé àmì Yorùbá woman. Àbẹ́ ẹ̀ gbọ́ rí ni àfi tẹ́ bá fẹ́ parọ́, ti sọ. Mo ti wo interview ẹ̀ dáadáa tó ti sọ ọ̀rọ̀ yẹn. That àmì Yorùbá woman. Ó ti sọ rí, kí lẹ tún expect? Ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ẹ̀ bá wọn bú Kẹ́mi, ẹ má bá wọn bú o. Tó o bá jẹ́ ojúlówó ọmọ Yorùbá, má darapọ̀ láti bú Kẹ́mi, because she knows what she's doing. Ó mọ tó ń ṣe. What I was trying to let people know again, tí mo fẹ́ kí gbogbo ẹ̀yin èèyàn mi mọ̀ lẹ́ẹ̀kan sí ni pé nínú Nàìjíríà tá a wà yìí, nínú ìrìn àjò yìí, àìmọye àwọn olóṣèlú tí wọ́n ń pè wá. Ìdí tán ṣe ń pè wá ni pé wọ́n nífẹ̀ẹ́ bá a ṣe ń pariwo Yorùbá nation yìí, ó wù wọ́n, ṣùgbọ́n kankan wà níbẹ̀ tó ń hídà wọn. Kí ni nǹkan yẹn? Owó tí wọ́n ń jẹ àti position tí wọ́n dì mú kò lè jẹ́ kán ṣe kí ni, kò lè jẹ́ kán sọ pé jẹ́ kí n sọ, they can't come out. Ọgbọ̀n ni. Mo ti sọ̀rọ̀ àkétì fún yín rí, Akérédolú, former governor Ondo State tó dolóògbé. Ó ti kú sí, kò sẹ́ni tó lè arrest ẹ̀ mọ́. In tó bá àwa sọ, màá sọ fún yín lẹ́ni tó bá mi sọ. I was with the commissioner of police. Ó dẹ̀ commissioner dẹ̀ ń pè é, ọ̀gá ọlọ́pàá yẹn ń pè é níṣojú mi. Òun nígbà tá a fẹ́ ṣe rally tó lóye fi wá ń gbà yẹn tá sísì gbogbo street Àkúrẹ́. Commissioner ń pè níṣojú mi bí eléyìí. Ó dẹ̀ ń sọ pé pé ẹ fi Ọmọlúkà lẹ́ o, ẹ jẹ́ kó ṣe rally tó fẹ́ ṣe. Yes, àṣírí mu tó bá yẹ kó wà láyé mo lè má lè sọ, tòró sì lè máa lé position kiri tó fẹ́ dì mú. Tó bá dẹ̀ gbọ́ irú ẹ̀, wọ́n lè fi dènà ẹ̀ kó má rí jẹ. Ṣùgbọ́n it's late, ó ti kú, ó ti lọ kú òun àtọ́lọ́run. Ó ní ẹ fi lẹ́ ẹ sàsọ fún ọkàn má ba nǹkan jẹ́, tó bá ti ba nǹkan jẹ́ kán ṣe rally wọn. Tẹ́ bá wo àwọn pọ́ìntì tí Akérédolú gbé jáde, ẹ mọ̀ pé ọkùnrin nífẹ̀ẹ́ sí Yorùbá nation, but ẹ lè expect ẹ pé kó jáde kó wá sọ pé I support Yorùbá nation, kò lè ṣeé ṣe. Akérédolú àwa fúnra wa mọ̀ pé he loves Yorùbá. Ọ̀pọ̀ gbogbo bá adẹ́gẹ̀ gidi àwọn tá a jọ ṣe rally yẹn gbà yẹn, ọ̀rọ̀ mi á ti máa yé wọn. Àwọn ọlọ́pàá mọ bó ṣe lọ nínú rally yẹn, wọ́n mọ nǹkan tó ṣẹlẹ̀. Ọ̀pọ̀ gbogbo bó ṣe ṣẹlẹ̀ tó yẹn náà, wọ́n tún bẹ̀rí fún wa ni pé kúndò sí yín, ẹ kú iṣẹ́ yín, because the governor is backing us. Takérédolú ò bá báàkì wa, tó bá give order pé ó yá sọ́jà ẹ fọ́n sí gbòòrò, gbogbo àwọn tó pariwo Yorùbá nation ẹ máa pìkì wọn. Kò sí
a kàn pariwo ní kò ságbára kankan lọ́wọ́ wa mi níbọn mi ní kíní kankan mẹ́láyẹta mẹ́nìbọn mẹ́nì kóńdó mẹ́nì ọkọ̀ tó bá pàṣẹ tó pe sọ́jà a kàn pe brigadier commander tó wà níbi nígbó ẹ ló ó yá bọ́ síta apọ̀gá ọlọ́pàá commissioner police ó yá ẹ fọ́ síta ẹ lọ máa kó wọn gbogbo Yorùbá nation tí ò bá ní interest sí àṣẹ kò sí nǹkan tẹ́ fẹ́ mú sí ẹ lè mú tọ́rọ̀ bá dókè á ní ẹ fẹ́ dá alẹ́ ń dà lóru mọ́ òun lọ́wọ́ ló bá tún he has the power to do that but Akérédolú yọ̀ǹda wa a kàn ṣe rádìí bá ṣe fẹ́ ni à ń rìn à ń yan nínú ìlú simply because ó fi hàn wá nígbà tí mo tún lọ sọ́dọ̀ ọ̀gá àwọn Àmọ̀tẹ́kùn àṣírí mi ni mo tún sọ fún yín ó ní nǹkan tí mo gbọ́ bọ̀ mi ìfẹ́ sọ yẹn síta torí ọ̀gá Àmọ̀tẹ́kùn sì wà ń bẹ̀ ó sì ṣe ọ̀gá wọn lọ nígbà tí mo lọ ọ̀dọ̀ ẹ̀ Akérédolú sì wà láyé ó tún ní tí mo gbọ́ lẹ́nu ọ̀gá àwọn Àmọ̀tẹ́kùn kì í ṣe mi nìkan mo lọ bẹ̀ èmi àtẹnìkan lájọ lọ èmi àtẹni tá a jọ lọ sí wà láyé kò tí ì kú ó ṣeé ṣe kó máa wo fídíò mi àjọ wà ní Yorùbá nation yìí ni adẹ̀síjọ ń ṣe kò tí ì bínú lọ so kí ni wọ́n fẹ́ mú jáde ni wípé ọ̀pọ̀lọpọ̀ tẹ́ẹ̀rí wọn ni wọ́n ní ìfẹ́ ṣùgbọ́n torí ìjẹkújẹ kì í ṣe gbogbo èèyàn ló lè dedicate ara ẹ̀ kì í ṣe gbogbo èèyàn ló lè túra álẹ̀ pé ok mo gbà I'm ready to sacrifice irú èmi sì èlò ni mo ń gbà níbi iṣẹ́ mi mo ti yọ̀ǹda ẹ̀ tí wọ́n bá fún mi ní ìwé pé máa lọ lé ẹ lẹ́ni máa lọ lé mi tí wọ́n bá fún mi ní ìwé pé ó yá ilé ẹ yá mo ń lọ lé mi nìyẹn mo lè sacrifice ẹ̀ ó tẹ́ mi lọ́rùn but ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà ń bẹ̀ yẹn tẹ́ ń wò lókè tí wọ́n ń gba millions tí wọ́n rí millions ń kó wọn they can't afford to lose it òun lọ́pọ̀lọpọ̀ wọn ò ṣe lè voice out Akérédolú ò lè voice out but action ẹ̀ show wáyé pé ọkùnrin nífẹ̀ẹ́ sí nǹkan àṣẹ the same thing yẹn mo fẹ́ kẹ́ ẹ wò mọ́ Kẹ́mi Badenoch kẹ́ ẹ wò mọ́ lára he holds a very 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 important position ní UK kò lè expect kò fi gbogbo ẹnu sọ̀rọ̀ tó bá sọ pé òun ò like Nàìjíríà òun ò associate pẹ̀lú Nàìjíríà is not referring to ẹ̀yin ọmọ Yorùbá òye tí òye ẹ̀yin nìyẹn kì í ṣe ẹ̀yin ọmọ Yorùbá ló ń bá sọ̀rọ̀ she must be very very careful tòró ní ambition ó ní tó ń lé ó fẹ́ kọ́wọ́ òun tẹ ìkú ìdá ó fẹ́ kí ọwọ́ òun tẹ agbára. I am saying this because that is my belief, that is my observation. Kí n tó wá parí ọ̀rọ̀ mi, gbogbo ẹ̀yin tẹ́ wá kóra jọ, tẹ́ kọ̀ndẹ́mù Olóyè, tẹ́ kọ̀ndẹ́mù Kẹ́mi, tẹ́ kọ̀ndẹ́mù bàbá Akíntóyè, ẹ̀yin nu wọn lọ́hùn. Ṣé rí kíní kan ni mo fẹ́ kẹ́ ẹ mọ̀, ṣé rí fídíò yìí ẹ̀yin tẹ́ bá nílò ẹ kàn sí mi. Màá fún yín ní màá send fídíò yẹn sí yín ẹ wò ẹ tuntun wò kẹsẹ tún wá wò again kẹ digest ọ̀rọ̀ tó tí woman yẹn sọ nínú fídíò yẹn. And I think that as a the BBC certainly wrote that headline. It wasn't quite what I said, but it is true. My main identity is as British. That is what I see myself as. Nigeria is a nationality. It's not an ethnicity. There's no such language as Nigerian. There are lots of different ethnic groups there. And I think that as a politician in this country, we need to be very focused on what is happening here, not what's happening elsewhere. And every day, I see loads of Labour MPs in particular talking about every other country except the UK. If you come to this country, you need to be very focused on making sure that you integrate. And if you're a politician, you need to be 100% focused on British issues. And that's basically what I'm saying. That is it. Ẹgbọ́n tó sọ now, Nigeria is not an ethnicity, it's a nationality. It's a country. Ó ń sọ fún yín ni pé Yorùbá lòun. Kí ló kàn pẹ̀lú Nàìjíríà? Nàìjíríà, she knows everything. Gbogbo bó ṣe fi ọ̀nà èké ọ̀nà èrú tó fi so wá papọ̀ ṣe rò pé kò mọ̀ ni ó mọ̀. Gbogbo àwọn nǹkan àlùmọ́nì ọrọ̀ tọ́lọ́run ṣe fún ilẹ̀ Yorùbá ṣùgbọ́n tó ń jẹ́ Àbújá ló ń jẹ́ ṣe rò pé kò mọ̀ ni. This woman is educated, is highly educated. Ó dẹ̀ lọ́pọlọ, gbogbo ẹ̀ ló mọ̀. But ẹ lè expect kó wá máa sọ. And lose focus. Òun ló sọ fún yín nínú ọ̀rọ̀ tó sọ yẹn pé òun gbọ́dọ̀ wà focus torí UK lòun wà. Ó mọ tó ń sọ.
ó ló sọ àlàyé yẹn ló ń ṣe yẹn. So please, I'm begging you, ẹ̀yin ọmọ Yorùbá, ẹ try, kì í ṣe dandan. Gbọ́ mi dáadáa, kì í ṣe dandan kẹ́ ẹ fẹ́ràn ẹ fi ilẹ̀, ẹ jẹ́ kó máa ṣe bó ṣe fẹ́ ṣe, ẹ fi ilẹ̀. Àwọn kan ló sọ pé òun máa deport àwọn ọmọ Nàìjíríà tóun bá hold position, òun máa deport gbogbo ọmọ Nàìjíríà. ṣe bí wọ́n ló sọ ni, èmi ò tiẹ̀ tí ì rí fídíò bí tó ti sọ, bọ̀ tó bá tiẹ̀ wá jẹ́ pé lóòótọ́ ló sọ, ẹ tiẹ̀ jẹ́ kó ẹ̀dà ó débẹ̀. Tó bá jẹ́ pé ó bá débẹ̀ á máa deport yín, orí gbogbo yín ò ní jẹ́ ó débẹ̀. Ó lè ṣeé ṣe kó jẹ́ pé tó bá jẹ́ pé lóòótọ́ ló sọ, ó lè sọ just pé òun kàn sọ on his own. Ó kàn lè sọ, ó ti sọ̀rọ̀ báyìí, ó ní Nigeria is nationality, it's not an ethnicity. Ó mọ̀ra ẹ̀. England is an ethnicity ní England. Orílẹ̀-èdè ni wọ́n lọ World Cup báyìí, kò sí country tó ń jẹ́ UK nínú World Cup. England sẹ́ndì tíìmù wọn lọ, Scotland sẹ́ndì tíìmù wọn lọ, sí kìíní Wales ó sẹ́ndì tíìmù wọn lọ sí World Cup. Wọ́n dẹ̀ jẹ́ country, àwádẹ́ pé wọ́n ní country kan, àdẹ̀ pé wọ́n ní country kan. Kẹ́mi Badenoch ó mọ tó ń ṣe. Mi sọ pé perfect, but ẹ gbìyànjú, ẹ̀yin ọmọ Yorùbá lèmi bá wí, kí sọmọ Ìgbò kò lè yọ ọmọ Ìgbò, torí àwọn ọmọ Fúlàní ò kì í travel, wọn yìí lọ sábúrọ̀dù lọ ṣiṣẹ́ nulẹ̀nulẹ̀. Ẹ̀yin ọmọ Yorùbá lẹ̀ ń lọ sọ́hún, tẹ lọ ń kọ́ zoo, tẹ lọ ń tiraka kẹ́yìn náà lè jẹ́yàn, kẹ́ lè wá tún lè ṣe. Ẹ̀yin lẹ̀ ń ṣe. Àtẹnitá fọ̀dí arúgbó, àtẹnitá dáná fáwọn ọmọ kéékèèké, àtẹnitá nulẹ̀, àtẹnitá ṣe security, àtẹnitá ṣe gbogbo pẹ̀lú gbogbo ìwé jẹ́dẹ̀ka. Ẹ pàpà lọ sọ́hún, because òótọ́ ni kọ́ máa sọ òun. Ó lè kò sí ìwé tó kà, ó lè wọ Nàìjíríà yìí kó wà ní Nàìjíríà yìí kó ló kàwé wọn rí wẹ̀ ní. Ní odidi ọdún kan ó lè ṣiṣẹ́ oṣù kó pa 50 million naira, ó lè pa o. Bolo ti fẹ́ rí o fẹ́ jí ni. Irú iṣẹ́ wo ni iṣẹ́ náà gan? Kò sí any civil service in Nigeria kan ti lè san 1 million naira fún ẹ lóṣù. Ó bá jẹ́ permanent secretary, salary ẹ ò lè pé 1 million lóṣù. I'm a civil servant, mo mọ̀ dáadáa. Mo mọ̀ nípa ìtàn pè ní salary. Ó lè ṣiṣẹ́ kó jẹ́ PS, salary ẹ ò lè pé 1 million lóṣù. Mi wá lè sọ o. Bóyá recently bọ́n ṣe new salary, minimum salary structure yìí, bóyá owó àwọn PS ti lè wọ 1 point something, but ìdánilójú wà pé kò lè wọ 2 million lóṣù. Salary wọn ò lè wọ 2 million. Ó dá mi lójú bí ọṣẹ. So therefore, ẹni tó dẹ̀ wà ní ọ̀hún, ìwọ tó jẹ́ ló jẹ́ PS níbí, tó ń gba bí 1.5 àbí 2 million lóṣù, pẹ̀lú gbogbo àtàlù bóyá 2 million highest. Ó dẹ̀ wà ní UK, òun tún di ọmọdé ṣe, àbó òun fọ̀dí arúgbó, òun fọ̀dí àgbàlagbà, òun nulẹ̀, ó ṣe gbogbo ẹ̀. At the end of the day, bóyá gbogbo salary tó gbà lóṣù 3,000 pounds, ó yọ gbogbo expenses yẹ. At the end of the day, you are still able to save 500 pounds. Do you know the worth of 500 pounds in Nigeria today? That is almost 1 million naira. PS tó ń lòun gba 2 million lóṣù yẹn, kò sí májíìkì tó fẹ́ ṣe, kò lè rí 2 million yẹn gbà lóṣù. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Because agba loan, tí ò bá gba loan, báwo ló ṣe fẹ́ kọ́lé? A máa wo kó dídí òun PS kó òun máa nílé lórí. Agba loan nínú sálárì ẹ̀wọ̀n máa yọ. Gbì. At the end of the day, tó ṣùgbọ́n máa parí, a rí PS tó mú 100,000 naira lọ lé lóṣù. Irú èmi báyìí tẹ́ bá rí sálárì mi lóṣù, ẹ̀rín apáyín. Mo ti gba 500 naira ní sálárì. Mo ti gba 700 naira rí. Èyí tí mo gbà last is 2,000 naira as my salary. Mo ti fi gba lóònù. The same thing ló ṣe wọ́n gbà. Ẹlòmí á fẹ́ tún lé ṣe, ẹlòmí fẹ́ sanwó school ọmọ ẹ̀, kò dẹ̀ sí ìrànlọ́wọ́ from nowhere. Kò dàbí tọ̀dọ̀ yín lábúrọ̀dù lọ́hùn tó jẹ́ pé there are places that you can seek for assistance, for help. Fún àwọn ọmọ, bóyá free education or tẹ́ ò bá rówó school ọmọ san tán ti lè assist yẹ, kò sí yẹn níbí. Bùkátà ẹni wà gbé gbọ́ ní Nàìjíríà bí. So all those things, ẹ̀yin lẹ̀ ń ṣe wàhálà
ẹ̀yin lẹ̀ ńlá kàkà pé kó lè dáa. Ìdí tí mo fi ń tẹnu mọ́ nìyẹn pé ẹ má wulẹ̀ jẹ́ ẹ má wo kẹ́mi ẹ fi kẹ́mi lẹ̀. Táwọn ọmọ Ìgbò bá fẹ́ bu ẹ̀jẹ̀ kan máa bu ọmọ ọlọ́mọ ọmọ ibi tó ń lọ. Mo kàn fẹ́ kẹ́yìn náà understand ni. Ọ̀rọ̀ Yorùbá ká lára but kò gbọ́dọ̀ gbé sójú torí ipò tó dì mú. Òótọ́ ni mo sọ fún yín yẹn o. Thank you so much, Ọmọlúkà is my name. Gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan, ẹ̀yin olóríire. Olóyè Sunday Igboho ń bọ̀ l'Ondo State nítorí Yorùbá nation. Ẹ ràn mí lọ́wọ́, mo need help yín. Mo need help yín, I need cash. Ìlú tá a fẹ́ lọ ìlú mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Tán bá dé, a máa kọ́kọ́ gbéra, a máa lọ sọ́kà Àkókó. A máa ṣe rally ńbẹ̀, lẹ́yìn àtúnkọjá sí palace láti lọ bá kábíyèsí. Mọ́tò la máa gbé lọ. Tá bá kúrò ńbẹ̀, a máa darí sí Ọ̀wọ̀ Ọmọdẹ̀, Ọmọlọ́gọ̀ Ọmọdẹ̀ náà fi kábíyèsí Àgànfẹ́ kábíyèsí Ọlọ́gọ̀ tùlú Ọ̀wọ̀. A tún máa darí síbẹ̀, a ní fẹsẹ̀ rìn o. Tá bá tún kúrò láàfin Ọlọ́wọ̀, a tún darí sákúrẹ́, àwa sáfidéjì, a tún ṣe rálì, a tún bọ́ sáfin. A nídìí owó, ẹjọ́ mẹ́jọ kojú tí ó bá mẹ́hẹ gbogbo yín pátá lẹ́mọ̀ ìpọ́ Ọmọlúkà náà máa pé ìdánilójú wà pé èmi ni wọ́n ṣùgbọ́n Ọmọlúkà ló wà lákùrẹ́, Ọmọlúkà ló wà ńbẹ̀, èmi ni wọ́n pé please I'm begging you. Kò sí oye tó kéré jù, ẹ ṣáà kàn sí mi. Ẹ̀yin tẹ́ ẹ lákàntì mi tó bá ti jẹ́ wípé ẹ kàn fẹ́ sọ síbẹ̀, ẹ tètè sọ yí pé fún rally Ìgbòho, ẹ kọ síbẹ̀ pé for the visitation of Ìgbòho, ẹ kọ kí n lè mọ̀, màá lè máa forward ẹ̀ sínú àkáǹtì tí mo fẹ́ fi save fún olóyè. Ẹ jọ̀ọ́, ẹ̀bẹ̀ mo bẹ̀ yín. Ẹni bá fún wa ní 50,000, ẹni fún wa ní 20, ẹni fún wa ní 100, ẹni fún wa ní 500, bá jọ̀pọ̀. A lè gba mọ́tò bíi 4-5 bọ́ọ̀sì ńláńlá bíi 4 bíi 5. A kó wa, àwọn tó kú wa tó ní mọ́tò wa kó sílẹ̀, àtúnrepo sínú ẹ̀. Kárì kápọ̀ yíyẹni. Ẹ má jojú Ọmọlúkà, mo bẹ̀ yín. Mo bẹ̀ yín. Ojú ò ní tì yín, nǹkan yóò ní bàjẹ́. Àwọn Èkìtì ti dìde gidi o fún bàbá Èkìtì. Kò tọ́ lẹ gbọ́ yẹn. Wọ́n mi ò sọ fún bàbá Èkìtì lówó o. Ẹ má tún sí mi gbọ́ o. But àwọn Èkìtì ṣèpàdé, ìkànnù wọn sọ fún mi pé àwọn tí ń ṣèpàdé pé ní nǹkan táwọn fẹ́ kó jọ tó máa sẹ́ndì sọ́hùn. But ẹ̀yin èèyàn mi l'Ondo State. Mi ìdẹ̀rí láì l'Ondo State nìkan. Mo léèyàn s'Ògùn State, mo léèyàn s'Ọ̀yọ́ State, mo léèyàn s'Ọ̀ṣun, mo léèyàn ẹ̀gbọ́n mi lọ́wọ́, ẹ dákun ẹ̀bẹ̀ mo bẹ̀ yín. Ojú ò ní tì yín. Ẹ mọ̀ mí, tẹ́ bá fún mi ní kínkínní, màá ṣe ju ti kínkínní yẹn lọ. Ẹ̀yin kan ẹ̀ tún gbé òṣùbà káre fún mi pé Ọmọlúkà ò gbìyànjú, ẹ fúnra ẹ ríran wò lọ́jọ́ òun. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni, ojú ò ní tì yín. Ẹ má jojú tì mí, mo bẹ̀ yín. Ó kéré ló ń sọ̀yàn dáhùn. Mi kò sí tó kéré ní ọ̀dọ̀ tèmi. Ẹ ṣàbá nọ́mbà mi nìyẹn 07046092484. Again 07046092484. Nọ́mbà mi nìyẹn. Ẹ kàn mẹ́sẹ̀jì mi, Ọmọlúkà send me your account. Àkáǹtì tá a máa fi gba owó yẹn fún ṣíṣe yẹn, màá sẹ́ndì ẹ̀ sí yín. Mo bẹ̀ yín ni o. Jésù Olúwa wa, àmín. Ó yá kọ tí ẹ jáde, ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá. Ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá. Ó yá kọ.